irúgbìn ni wá o alẹ́ ní tó gbìn wá ní bàbá ilẹ̀ tó wù wá lóbi wá ẹ̀jẹ̀ àṣetò tó bá ń bẹ̀ láyé kàrọ́jú ṣètò fún bí wá bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká sì tọrẹ ìmáàmọ̀fà àgbẹ̀dẹ tó ń rọ wàhálà fáwọn ẹ̀jẹ̀ àṣetò bàmí ṣe Muyideen Salman alágbẹ̀dẹ tó ń rọ wàhálà fáwọn ẹ̀jẹ̀ àṣetò sábà ń bẹ̀ láyé kàrọ́jú ṣètò fàfà wá bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká sì tọrẹ èmi má ti gbá èmi ti gbà bọ́lọ́hún ṣe tọrọ mi mo ti gbá mo ṣáà ti gbà bọ́lá ṣe tọrọ mi o àánú rẹ lémi bèrè ìṣíjú àánú mi kó wá gbà mí láwọn mádàmọ́ tí wọ́n ń tún ní dá o kèmi má ṣe kábàámọ̀ pé kí mo wáyé. Bàmí Ṣéhù Salman adániwá ètò ṣẹ̀dá èèyàn ò ti dá ní dá o. Wọ́n sanwó ìmáàmọ̀fà lọ́wọ́lọ́wọ́ bàbá mi dáadáa alálùbáríkà ni. Adániwá ètò ṣẹ̀dá èèyàn ò ti dá ní dá. Olúbàdàn ọ̀rọ̀ má kù sí ọ̀ mádàmọ́ tí wọ́n ń tún ní dá. Ó yá ọlọ́njẹ́ ká bá rẹ̀ bọ̀ ọlọ́njẹ́ ká bá rẹ̀ bọ̀ àràfà. Àràfà náà lọ ọlọ́jẹ́ kábàárẹ̀ bọ̀. ọlọ́jẹ́ kábàárẹ̀ bọ̀ ọlọ́jẹ́ kábàárẹ̀ bọ̀ àràfà náà lọ ọlọ́jẹ́ kábàárẹ̀ bọ̀. gbogbo ẹni tó wà ní kalẹ̀ mo kí yín ó bẹ̀rẹ̀ látòrí bàbá mi ọba Abdul Fatai Àkámọ́ Agbódèrè àkọ́kọ́ kábíyèsí olú ìtorí ọkọ máa ní Bárakàtù ní ẹkún ìkàlẹ̀ nígbẹ̀yàn Hájì Ibrahim mi Olúbàdàn ọmọ láàníyàn Àjàní Àyìndé ẹkún ìkàlẹ̀ nígbẹ̀yàn ó yá mi ìṣúra tẹ́ńbẹ́ kẹ̀kẹ́ àlékún àlùbáríkà látọrọ fún tèmi ní success tẹ́ńbẹ́ kẹ̀kẹ́ àlékún àlùbáríkà látọrọ fún. أيها الغادي أيها الغادي إلى يثرب مهلا ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n ń lọ Mẹ́kà láàrin. lè ta hamila ṣàwọ́kà láti kòlà ó hamula. ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà ní. ta'ammal ra'aka Allahu minni tahiyatan. ẹ jáde kí n rí yín. wa ballighi salami ruha min taybatin hala. Olúbàdàn ẹ lọ jòkó ntí. وكيف عند ذاك القبر في روضة التي bàbá ọ̀rẹ́ wa Alhaji Munirudeen láti London ẹ̀yin dání àyè. تكون يمينا ẹlọ́dún bẹ́ẹ̀. للمصلي إذا صلى. Alhaji Munirudeen ọ̀rẹ́ wa tún wà nílùú London. وكن خاطئا في مهبة الوحي خاشعا. ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà náà ní. وخفض هناك الصدر واسمع لما يتلى. أيها الغادي أيها الغادي إلى يثرب مهلا ẹ bá wa kí Ànábì Muhammad. لتحمل شوقا لا أتيك له حملا. oríire ayé àtọ̀run bó ṣe pọ̀ tó Mẹ́kà ló ga jù ń bẹ̀. أيها الغادي إلى يثرب مهلا ẹ dẹ́kun. لتحمل شوقا لا أتيك له حملا.
ẹ̀yin lè fẹ́ lọ kí anabi Muhammad. ayọ̀ àlìjáde. bẹ́ẹ̀ bá yọ̀ bọ̀rẹ̀ ní sọ̀rọ̀. ìlàyà síbà màlà. litahamila shauka la atiku lahu hamla. ẹ kú oríire. ìyá qasidan. yá kásìdá. nahwa limadi ya rakiban. yàrá kìbá. nahwa limadinati qasidan. mo kí ẹ̀yin tẹ̀ ń lọ Madina. ya rakiban. nahwa limadinati qasidan. ọmọ mi wí dáadáa. baligi salami ala nabiyyi muhammadin. baligi salami ala nabiyyi muhammadin. bẹ́ẹ̀ bá dáhùn. ẹ bá wa kí anabi Muhammad. ya rakiban nahwa madinati qasidan. èyí tẹ̀ ń lọ Mọ́kà. ọ̀rọ̀ Mọ́kà ni kí n kọ́ sọ ní àbọ̀rọ̀ Madina. baligi salami ala nabiyyi muhammadin. mo ní wọ́n kọ́kọ́ dé. baligi salami ala nabiyyi muhammadin. bẹ́ẹ̀ bá yọ̀ bọ̀rẹ̀ mi ò ní sọ̀rọ̀. ya rakiban nahwal madinati qasidan. ẹ dẹ́kun torí Ọlọ́run. baligi salami ẹ dẹ́kun. ala nabiyyi muhammadin. ẹ̀yin lẹ́ ń lọ Mọ́kà. baligi salami ala nabiyyi muhammadin. وقل السلام عليك يا علم الهدى. ó ní tí mo fẹ́ sọ tí mo fi ní ẹ̀nà ro. yàrá kìbá. يا راكبا wí dáadáa. نحو المدينة قاصدا. يا راكبا نحو المدينة قاصدا. filẹ̀. بلغ سلامي على النبي محمد. ẹ sì bá wọn dúpẹ́. kò sí oore tó tó Mọ́kà. lẹ́yìn ìjọ àlìkìyàmà kò tún sí ọjọ́ tó tóbi bíi kéèyàn lọ Mọ́kà. يا راكبا نحو المدينة قاصدا. ara mi bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀lì. بلغ سلامي على النبي محمد. àyè táyì ń lọ yìí ẹni náà ibẹ̀ ni Ádámù ti rà foríjì. الله. ẹ dá mi lóhùn dáadáa. يا راكبا ìyá Mùgífù. نحو المدينة قاصدا. ìyá wa Mùgífù. mo fowó kọ̀ọ̀kan wọn pè wọ́n ni. بلغ سلامي على النبي محمد. بلغ سلامي bẹ́ẹ̀ bá yóò gbọ́dọ̀ èdè sọ̀rọ̀. على النبي محمد. nígbà tí Ádámù tọ́lọ̀ ń yarí mọ́ lọ́wọ́ tán Ọlọ́run wa ní kọ́tò lè rí ìyọ́nù mi àfikọ́ dé Mọ́kà. Ádámù wa lọ Mọ́kà nígbà 40. Allahu Akbar. nígbà 40 láti India tó balẹ̀ sí ó wá lọ sí Mọ́kà nígbà 40 nígbà tó pé 40 Ọlọ́run ni mo forí jìn ọ́. يا راكبا نحو المدينة قاصدا. بلغ سلامي yòókù rẹ ni. على النبي محمد. Mọ́kà tẹ̀yìn wí tẹ̀ ń lọ yìí. ẹ dákun Kàábà tẹ̀ ń lọ yìí. àwọn màláíkà gangan wọ́n tàwáàfù Kàábà ààyè nígbà 2000 ọdún. 2000 years làwọn màláíkà gan fi yí àárín kó. يا راكبا نحو المدينة قاصدا. mo fẹ́ kẹ́ kọjú síbí ni èyí ṣe sí ẹ bí ànábì ní Maka tó lọ kú sí Mẹdínà. صلى الله عليه وسلم.
بلغ سلامي على النبي محمد dábì lóhùn dáadáa. يا راكبا نحو المدينة قاصدا. bẹ́ẹ̀ bá dé Mẹ́kà olóòjì ẹ̀rí Mẹdínà dé. àmín. bẹ́ẹ̀ bá dé Mẹdínà olóòjì ẹ̀rí Mẹ́kà dé. àmín. bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà tí o bá dé Mẹdínà kàmá sọ́lá wà lámì yasumi kàmá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí ń kírun tó lóhùn ní gbàwẹ̀ ni. Allah. yóò kàn bínú Ọlọ́run. kódà ọjọ́ kan péré la lò ní Mẹdínà Ọlọ́run ní ṣe ti bẹ́ẹ̀. bó lọ wí. يا راكبا kódà ní tó bá ti lè lọ Mẹ́kà báyìí tó bá dé Mẹdínà ó ti wà ní Jánnà. نحو المدينة. anabi ni ma bayna bayti wa minbari rawdatun min riyadil janna. Allah. ó níbi tí ilé mi parí sí bíbí tó parí sí bí yìí. síbi tí minbari mi ti bẹ̀rẹ̀ ń bì tó o bá ti kọjá ń bẹ àlùjánnà lọ ti kọjá. Allah. tí a bá léèyàn lè wà àlùjánnà látàyè ẹni rọ ni ẹ pa. irọ́ náà pa. anabi ni tó o bá ti dé àlàfo ilé mi síbi minbari mi tó o bá dúró báyìí ó ti wà lálùjánnà náà nù. يا راكبا نحو المدينة قاصدا. mo tó dé nàró yín afẹ́mọ yẹn tí a fẹ́ bẹ̀ níṣẹ́. بلغ سلامي على النبي محمد. tí a bá dé Mẹdínà ẹ bá mi kí anabi Muhammad. بلغ سلامي mo fọlọ́ ń bẹ̀ yín ẹ jí sẹ́yìn fún anabi. على النبي محمد. ẹ sì rán wọn sí anabi. بلغ سلامي على النبي محمد. ẹ wá lọ jòkó ní ìsìn. سلام على المدفون bẹ́ẹ̀ni. في أرض طيبة ọmọ yìí ọ̀ fẹ́ kí n sọ̀rọ̀ Mẹ́kà. ومن خصه رحمن بالفضل والمجد. ẹ̀yin àlè halal ẹ̀ sì dá mi lóhùn dáadáa. سلام على المدفون في الأرض طيبة. ìwọ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ìwọ tí wọ́n sì sí Madina. يا خير يا سلام على المدفون في أرض طيبة. ìwọ tí wọ́n sì sí bẹ́ẹ̀. ọlọ́ọ̀lọ́n kó máa bá wà ní Muhammad. ومن خصه رحمن بالفضل والمجد. alhalal. mo fẹ́ kó olúbàdàn wájú kó tìmí ní àyè rẹ̀. سلام èèyàn kìtì kanko. على المدفون في أرض طيبة. ومن خصه رحمن بالفضل والمجد. ẹ dákun gbogbo jama tó wà níbi ẹni náà. ó gbà wá ẹ lè jó gan. mo yọ̀ǹda kẹ́ ẹ jókòó ní mi lára. سلام على المدفون في. àti ẹ pè mí ẹ jẹ́ wọn gbọ́ mi mo fọlọ́ ń bẹ̀ yín. sàlẹ́kìnì. سلام على المدفون في أرض طيبة. ومن خصه رحمن بالفضل والمجد. ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà yìí ẹ tí ì mọ nǹkan tẹ́ ẹ ṣe. Allahu akbar. wọ́n rẹ̀ ní abẹ́ rárá yín ẹ̀ ní sí orí ibú. آمين. ẹni tí ẹ bá rán níbí ẹni tó rán ọ kò ní ṣòfò. آمين. èmi lẹ́ ń sọ ẹ̀. gbogbo olùtẹ̀yẹ bá lọ àgbọ́pọ̀ àgbàládà àfi Mẹ́kà àti Màdínà nìkan. Allahu akbar. سلام على المدفون في أرض طيبة. ẹ kọjú síbí ẹ kọjú sí bí. ìbá yín ṣeré fa. sàlẹ́kìnì. سلام على المدفون في أرض طيبة. anabi Muhammad. صلى الله عليه وسلم. ẹ̀yin yà wá tẹ́ ẹ ti lọ. yà wá bugis. ẹ̀gbọ́n tí anabi sọ ni. صلى الله عليه وسلم. anabi ni man wajada sa'atan.
gbogbo ẹ̀dá tó lọ́n bá gbà láàyè tó ní owó tó ráàyè tó kọ́lé tó ráàyè tó ra mọ́tò owó ìwà dójú owó tán wọ́n lọ́ọ́ yẹ zoro ni kò wá kí èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. gbówó rẹ̀ ṣe pọ̀ tó kò rí tèmi yọ láti wá kí mi ní Madina kọ́ ní Jafani Allah. ànábì ni ó ti tọrọ àgbákò. nabiyyun habahu Allahu bil husni wal baha. àwọn onílẹ̀gbọ́jà kọ́lé lórí mẹ́rin ó nílẹ̀ lórí 50 kò wá lẹ́mí àti wá kí èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ànábì ní kò kú oríire. fatuba li abudi zara qabra Muhammadin. gbogbo ẹ̀dá tó bá lọ ziyara sàárẹ̀ ní Muhammad. fatuba li abudi Ọlọ́run fúnra ara mi mo ti forí jì í. zara qabra Muhammadin. mo rò pé ẹ fẹ́ kí n tú kẹ̀tẹ́kẹ̀tẹ́ ọ̀rọ̀ ni. fatuba li abudi zara qabra Muhammadin. Olúbàdàn ò gbọ́. nabiyyun habahu Allahu bil husni wal baha. gbogbo yín mo fẹ́ kẹ́ máa fẹ̀mí ara yín kẹ́ máa fi invite ànábì ní ìsìn ibi tẹ́ wá. fatuba li abdi zara qabra Muhammadin. àwọn méjì jẹ́ ń pè ní Muhyiddin. nabiyyun habahu Allahu wọ́n jọ bí àǹkà náà náà. bil husni wal baha. ìjókòó. fatuba li abdi zara qabra Muhammadin. gbogbo ọmọ mi lọ́fà ní. fatuba li abdi zara qabra Muhammadin. jàmá adúgbò fún Ọlọ́run. alhamdulillah. bẹ́ẹ̀ bá dúpẹ́ àní sọ̀rọ̀. alhamdulillah. bẹ́ẹ̀ bá dúpẹ́ àní sọ̀rọ̀ sẹ́ẹ̀. salamun Mufti Alali. ọba òun la dúpẹ́ fún. madifuni. Ọlọ́run tó mú Mọ́kà wá fún wa láti fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́. Olúbàdàn. fi ardi taibatin. gbogbo tó wà lójú agbo yìí ṣé o bá ní kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ́kà tó o bá ní ilé lókàn tó o bá nílé ọ̀ní ní mọ́kọ́ tó kú. Allah. ẹnìkan dẹ̀wò lọ́dọ̀ wa mẹ́rin tó kàn bínú Ọlọ́run. ní ẹ bá ní kí wọ́n ran Mọ́kà ó lóun fẹ́ mọ́ wa dagbádélẹ̀ pọ́npọ́n ọkọ̀ tó fi ń kẹ̀gẹ́. ó ní ẹ bá ń kówó tí ń bá gbàtọ́ bá lọ́dún tí ń bọ̀ òun ti lówó tí ìfìlẹ̀ Mọ́kà fúnra mi ní ẹ bá abara dáínà fún. bọ́lá ń fẹ́ àtò lọ Mọ́kà ń ò dé bá lọ́wọ́ rẹ̀. Allah. èyí tẹ́ mọ̀ wíyì kú wì tẹ́ni kò kàn Mọ́kà lọ́rọ̀ ẹnìkan ebi ń pa ó wá lọ Mọ́kà ṣé bí ń pa yẹn ni kó má kírun. Allahu Akbar. ẹ kọjú síbi ẹ mọ̀ pé ara òpó ìsìlámù ni Mọ́kà wà ní kó lọ wí jèrè. salamun alali madifuni fi ardi taibatin. mo fẹ́ ká kọjú síbi bí àwọn Ramadana ṣe tó bí kakirun ṣe tó bí zaka ṣe jẹ́ ní Islam bẹ́ẹ̀ náà ni Mọ́kà náà jẹ́. salamun ẹ̀dùnkún lápò. alali madifuni fi ardi taibatin. bọ́lá wí. wàmánì xasan rahamanu bilfadili walmajidi. gbogbo àwọn tó wà ń bì kódà ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ ó pariwo lápá bí. Sallallahu mo wá bí tí wọn ò máa yòǹbó ànábì tààrà lónìí. alaihi wasallam. àdóbìnrin tó lọ bá tú àníyàn rẹ̀ Ọlọ́run tó àníyàn rẹ̀. àwa bá pé kó lọ Mọ́kà kódà bọ́ọ̀ tiẹ̀ ní lọ kò wá dà níyàn kọ́lọ̀ ń jẹ lọ Mọ́kà tó bá kú kèfèrí ló kú sí. Allahu Akbar. wọ́n ní ọdọọdún tí bá múra Mọ́kà ní kọ́mọ Ọlọ́run pè mí bí ò bá tiẹ̀ wá ràn òní ò ràn èwo ni tí wọ́n fún mi lówó Mọ́kà ń yà fi ra lẹ̀ wọ́n sì gbé sàárè rẹ̀ lọ́bẹ̀. Allah. ẹ̀dẹ́kun ọ̀rọ̀ tó wá sọ ó wà very sensitive kẹ́yà máa jòkó tẹ́ ẹ bá ti dé ọ̀rọ̀ Mọ́kà tí wọ́n ń lọ ẹlòmíì mú léré ẹlòmíì mú Mọ́kà léré salami alali madifuni fi ardi taibatin. arówó náà ẹ tí ìrówó náà ó kù díẹ̀ tí ẹ ra plane ara yín. wàmánì
خاصة National Art Commission pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n bá fún ní certificate. رحمن بالفضل والمجد bí mo ti wí bọ́lá wọn ti ṣe fún yín nù. سلام على المدفون bẹ́ẹ̀ni. في أرض طيبة. mo fẹ́ sọ̀rọ̀ Mẹ́kà àmọ́ tí mo rú wá bá ara wọn ò balẹ̀ èmi sọ̀rọ̀ níbi tí mo bá ti bá lu ọ̀rọ̀ mo ti sinmi ẹnu nínú èmi ní màsàn lámà rojọ́ ọ̀rọ̀ jù mí tó pọ́n kankan ni kì í ṣe gbóni mu tíra wíwò ní dàmí láàmú. سلام owó àrùn rojọ́ ẹjọ́ wo ni ń rò. على المدفون في أرض طيبة. ó ní tí mo rù wá bí lónìí tó àti gbọ́dọ̀ má gbọ́ tó o bá gbọ́ ọ sọ nǹkan nù. خاصة رحمن بالفضل والمجد. àwọn èrò ti farabalẹ̀ ń tiwọn apá bí ni ń wò lọ́ọ̀kan. náà سلام ọ̀rọ̀ Mẹ́kà mo fẹ́ sọ. على من زار في الليل ربه Ọlọ́run فبلغه المرغوب في كل مقصد. bàbá tó bí mi tètè kú lọ́dún tí mo wá ní kí ìyá wa lọ sí Mẹ́kà àwa bu ẹkún lóru wọ́n ní kinní kan tó kù tí bàbá rẹ̀ òrìṣẹ́ náà lọ sí. bàbá mi tètè kú pé nǹkan ẹyọ kan tí òrìṣẹ́ fún mi tó fi lọ bọ́lọ̀ ń lọ yanjú yìí pé wá wo tó bá ṣe ń pa àmọ́ tó lọ́nba ní kó yá lónìí ó ti tẹ́ mi lọ́rùn níwájú Ọlọ́run. الله فيا مرحبا. ní Mẹ́kà àti ẹran wọ̀tọ̀ Ọlọ́run owó rẹ̀ rù èyàn kí ẹran lẹ́wọ̀n. فيا مرحبا ìwọ láì mọ oore burúkú yìí. بلقاء دمينا لبيتنا. إلينا حججت لا لبيت بنيناه. gbàdá tí ẹ bá wọ Mẹ́kà èmi ní ẹ máa wò fún táàbì tún kálọ̀ èmi ní ẹ máa wò. sáré mi rúkúnù lè yàmẹ́ ní ẹni bí tí tẹ bá ti yí báyìí tẹ bá dé gúbi tẹ bẹ Rabbana atina fid dunya hasana tẹ máa yí pọ màláíkà 70 ló wà ń bẹ. Jìbìrìlù sì ni ó lídì wọn wá Jìbìrìlù gangan ni ó sọ̀kalẹ̀ wá ẹ mà kú oríire. فيا مرحبا بالقادمين لبيتنا. ẹ kọjú sí mi wọn máa sọ fún yín pé marhaba. فيا مرحبا ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà ẹ káàbọ̀. بالقادمين لبيتنا. ẹ̀yin tẹ́ wá sílé mi Ọlọ́run ilé tí mo kọ́ ilé tó dáa jù láyé náà ní Mẹ́kà الله. òun náà ní Kaaba lẹ́yìn Kaaba kò sí ilé kan mọ́ láyé tí ò ní dahoro. بالقادمين لبيتنا. gbogbo ara mi fẹ́ sọ̀rọ̀ n kò débi ọ̀rọ̀ Mẹ́kà. إلينا حججت لا لبيت بنيناه. Ọlọ́run máa ní èmi lẹ wá bá ẹ mọ̀ kí èmi lẹ wá bá ni kì í ṣe létà akọ yìí èmi ní ń di àgànná èmi ní mo sọ̀kalẹ̀ sára alẹ́ náà. رجالا وركبانا. ó dá ẹjẹ̀ ń bí ní Ṣàngó yín bíbí ọ̀tà ní bí ìjókòó owó tẹ̀ ń wò jẹ́ èyí ṣe tí wọn ò lè kọ́lé ní Kaaba mọ́lẹ̀ kí ló dé tí ò nílé lórí bí Saudi ṣe lówó tó wọn ò ṣe kọ́ba Kaaba ṣé mo lè wí. رجالا وركبانا. ọ ní sòfò dákun. على كل ضامر. bí n ṣe ń bọ rẹ́rìn ló da gbogbo ẹkún ẹnu mi nísìn. ومن كل ذي فج عميق أتيناه. àti yóò bá ànábì òwa ni. صلى الله عليه وسلم. àníṣe bí ẹ ṣe ń tún Kaaba ṣe tó wáyé tí wọn kọ́ba rẹ̀ lókè gbogbo ohun tí a bá kọ́lé yóò máa wo ni. Allahu Akbar. ẹni kí ni ìdí. kí ni díẹ̀. láti sánmà keje ní Baitul Ma'mur Baitul Ma'mur wà ní sánmà keje òpó kan wá láti sánmà keje orí Kaaba ló balẹ̀ sí. Allahu Akbar. bó o lọ wí. رجالا وركبانا على كل ضامر. ومن كل ذي ẹjẹ ń lọ yìí ẹ mọ nǹkankan. kí ni àmì. tí a bá ń lọ Mẹ́kà ní 10 million Ọlọ́run jẹ́ máa rówó lọ́n tèmi. àmín.
ẹ̀ tẹ̀lé mi ṣé fún yín láti di kàábà kan lónìí ẹ tí o bá fẹ́ kójú wọn fọ́ tí o fi kú kó máa wo kàábà lójoojúmọ́ gbogbo àwòrán tẹ gbé sí yàrá tí o sí kàábà ń bẹ òfò ń dà yín láàmú ó yẹ ká ní píkṣọ kàábà tó bá ti ń wò báyìí ojú rẹ ó kalẹ̀ ọ níyìn nígbèrè àfọbẹ tó yọ àyálẹ̀ tó ṣe báyìí àwa lọ ń sàlákàlà orí ibú ti bọ̀ ni èyí ọ̀lẹ̀ mọ́ yàrá àwọn ọ̀lẹ́ sùn dáadáa ọ̀lẹ́ sùn gbádùn oorun orí ibú lọ́mọ sùn. wà á mú wàhálù náà màbùdú látún wọnú fúnṣù náà. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ ẹ̀ mo sì fẹ́ bá àwọn Saudi sọ̀rọ̀ òun sì padà rí ẹ bá sọ̀rọ̀ gbogbo òtẹ́ Mẹ́kà tí wọ́n ń tà tí wọ́n ya Kàábà sí tẹ̀yẹ̀ ń gùn mọ́lẹ̀ haram ni gbogbo ẹ̀ tí ẹ bá lọ Mẹ́kà ìtẹ́tí ẹ bá ya Kàábà sí tẹ́ mọ̀ tẹ̀mọ́lẹ̀ Kàábà ó kọjá tá a mọ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ rà ẹ mọ̀ rà rú ẹ̀. wà á mú wàhálù náà ẹ lọ́mọ dá wọn lóhùn. màbùdú látún wọnú fúnṣù náà. gbàtọ́ yòǹbó rẹ̀ mi lọ fún. wàlá mọ̀nàbù ìṣe àn mìnìhùmá bàdàlínà ó. wàkìlọ̀ wí. wà á mú wàhálù náà. owó tó lálùbáríkà jẹ ní kíni. ẹ dá mi lóhùn. òun náà lówó tá a mú lọ Mẹ́kà. tá a fi rán yàn ní Mẹ́kà owó tó lálùbáríkà jù nìyẹn. màbùdú látún wọnú fúnṣù náà. àwọn bọ̀ àti Mẹ́kà. àwa ń ná owó wa. a tún wá ná ẹ̀mí wa. wàlá mọ̀nàbù ìṣe àn mìnìhùmá bàdàlínà ó. ẹ dẹ́kun owó tá a wá ná yìí àfihàn ń pa àtayọ̀ yọ́nù wọ Ọlọ́run. mo fẹ́ gbé Mẹ́kà wá gẹ́gẹ́ kẹ́ni tí ò lọ kó lè ronú lónìí. ọ̀ ń gun mọ́tò Kámúrì káwọn òkè ọ̀làdàjì wọ́n yẹ sọ lórí rẹ̀ mọ̀nàkà ẹ̀ ọ̀ ń gun Kámúrì ó páàkì ọkọ̀ ságbàlá àwọn wà lálàájì ọ̀ wá sínú ẹ̀ tí ó wẹ̀yìn ọ̀ kárẹ̀ tọ̀sí lówó ẹ̀. mo ti sọ tó jẹ́ lówó rẹ̀ ń gun Kámúrì ká oko ságbàlá owó kò yẹ sójú gbé ni. ìwọ obìnrin tó ní sínárì bíi tó wọ́ọ̀tì 500,000 tó lọ Mẹ́kà ọrùn rẹ̀ ò sórí rẹ̀. Allahu Akbar. èmi ni góòlù tó ń tẹ́ sọ́nà tí wọ́n pè ọ́ lálàájá èmi ló gé rẹ tó ọlọ́run mọ́lé ọlọ́run Amẹ́ríkà ọmọ London àmọ́ ọmọlé ọlọ́run òfó sí ọ. Allahu Akbar. síbẹ̀ ni wọ́n bá yín sọ̀rọ̀ ni. bóòlù ọ̀hún jẹrẹ. àràfúnà lẹ́bí ìnàbùgí. bí Mẹ́kà ò bá wúlò ni àkó fẹsẹ̀ rìn lọ. Allahu Akbar. ọdún mẹ́ta lọ ọdún mẹ́ta bọ̀ ọdún mẹ́fà. ẹ dá mi lóhùn dáadáa ni. àkó fẹsẹ̀ rìn lọ. àwọn wo yàrá rẹ ọní TV tó wà ti 300,000. Allahu Akbar. ó tún ní kíní kan jìngùnjìngùn lábẹ́rẹ́ báyìí 250 ó di 550. ó tún ní rọ́ọ̀gì kan jàràmọ́ ó lóra ní 150 tó pọ̀ ó ti lọ Mẹ́kà ó ti dé. gbogbo ntọ́ tẹ́ ka léyìí tó ṣe pé kò ní ọmọ sórí ibú. Allahu Akbar. fóòmù tẹ́lẹ̀ mi fi ń sùn lé ní 1.5 million. tọ́tún sùn tọ́tún sàlákàlà tọ́tún sàláríkú. síbẹ̀ náà ọ̀ lè yọ owó Mẹ́kà. ẹ̀ ń fẹnu tẹ́ńbẹ́lú pé Mẹ́kà. Kàábà táyìn rí nkẹlẹ̀ mọ̀ tó jí wọn daṣọ bò. kí ló bí aṣọ lára Kàábà ẹbí mi kì í dá iná ẹbí mi èmi ò ní dà mí. shahiditu ala ahamada annahu. ẹ̀yin jẹ́ wá ń bí wáyé tó ṣe pé gbogbo ilé tó wà wọ́n sàkọ́ ni Kàábà nìkan ni wọ́n daṣọ bò abẹ́ẹ̀ ni kí wọ́n daṣọ bò Kàábà ni aṣọ wájì aṣọ tẹ́fà máa sọ wájì wọ́n náà dàbò Kàábà. shahiditu. tó yẹ pé bẹ́ẹ̀ bá wo agbádá rẹ màláíkà sì máa rọ́ tẹ̀lé. ala ahamada annahu. ẹ̀yin tẹ̀ lọ Mẹ́kà ní kí ló dé. ẹ dá mi lò. èmi ló fà á. ó dá tá a bá ti gbé aṣọ ara mi èsì tá a gbọdọ̀ dé fìlà mọ́. Allahu Akbar. táàsọ̀ ní kodoro. shahiditu ala. ẹ gbọ́ pé bá ti ń mì ẹ má dààmú. ahamada annahu.
rasulun min Allahi bari'in nasami. tọ́ba ti yorùbá náà bí tí ò ní bàjẹ́. shahiditu ala ahmada annahu rasulun min Allahi bari'in nasami. mo fẹ́ kẹ́jọ kó mẹ́yẹn ni wọ́n ti ń dààmú ọpọlọ mi. wàlá mudda umri kẹ́jọ kó wàlá. ila umri. ọlọ́wọ́ pọn ilé àti ẹgbàá tèmi tó ponú. lakuntu. tó bá fẹ́ràn èèyàn ọ́ rí fẹ́rẹ̀ lára ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀. waziran ọlọ́ọ̀dẹ pa ìfúnra yìí. na'ami. èyí jẹ́ lọ́mọ́kà ẹ̀sìn ní náà. na'am. ọba Dubai ẹ kọjú sí mi ní àyè. ọba ńláńlá olódàsọ́bù Kaaba. amadu tó yẹ dasọ́bù ẹ máa gbọ́ níjọ́ mi. shahiditu ala ahmada annahu ẹ̀yin ọmọ ọ̀fọ̀ ẹ̀ tí ì ní sọ. rasulun min Allahi bari'in nasami. ọba Dubai wọ́n ròyìn Mẹ́kà fún wọ́n ròyìn Kaaba fún àmọ́ ń dá tí ò lọ Kaaba àwọn tó tẹ̀lé àti èèyàn àti dábàá 80,000 ni. Allahu akbar. lónìí kan kó lọ. lónìí kan kó lọ́wọ́. wàlá mudda umri ila umri. alẹ́ nfẹ́ ká jòkó nfẹ́ ká nàró. lakuntu waziran lahu abuna ammi. àtọ́kùn ràkúnmí 10,000 ni wọ́n ràkúnmí àtẹnitógún wọ́n jẹ́ 20,000 báwọn. 20,000. wàlá mudda umri. àwọn tó gun ẹṣin 20,000 ni wọ́n àtẹ̀sí àti èèyàn ó di 40,000 báwọn. ila umri. ẹ dákun ẹ tẹ̀lé mi. lakuntu. kódà àwọn tí ẹ ṣẹ́kù lẹ́yìn rẹ̀ àwọn ní ẹ Mádínà Allahu akbar. ẹ sì gbọ́ díẹ̀ lónìí. ẹ gbọ́ díẹ̀. lakuntu waziran lahu abuna ammi. mo tún bọ bá sọ fún yín wà very important. ló bá dé Kaaba ó dé Kaaba. ẹ wò mí dáadáa ló bá wọlé ńlọọkan ó kàn rojú ni. ẹ mọ tó jẹ́ ó rojú Mugiz ó ní sí létí ń ròyìn náà ni. Káì. olùkọ́ ẹ farabalẹ̀ kí n túmọ̀ kàpalẹ̀ fún yín ni. wajaditu bisayfi a'da'u. tọrọ kù bí ìṣẹ́jú mẹ́wàá tó sọ máikrófóònù lẹ̀. wa farrajitu an sadri kulla gammi. mo ń dúró de olùtọ́rí ni ọba dáadáa wọ́n ti gbà wá lálejò lọ́dọ̀ wọn lọ dáàmì náà wọ́n dé. wajaditu bisayfi a'da'u. sọ ọba nù. wa farrajitu an sadri kulla gammi. ọba ńláńlá. shahiditu ala ahmada annahu. agawada. shahiditu ala ahmada annahu rasulun min Allahi bari'in nasami. wala mudda umri ila umri lakuntu waziran lahu abuna ammi. rọ́bà tó ládéhùn. bẹ́ẹ̀ni. wọ́n ní ìjókòó ńláńlá lẹ́kọ̀ọ́ báyìí tí gbogbo èkó ń retí wọn. àwọn bá mi sàdéhùn pé imam ń wà tí n bá parí wọn a máa lé èkó. ẹ sì pọ́ lọ́n tóbi. Allahu akbar. kódà níbi tá àlejò yìí dé làwọn adé lónìí. kẹ́lò kí àwa la ní ọmọ nítorí. wajahaditu bisayfi mo jàlùbáríkà Olúbàdàn. a'da'u. bàbá wa nítorí. wa farrajitu an sadri kulla gammi. ẹni bá yóò bá ànábì òní parẹ́. sallallahu alayhi wa sallam. ẹ
yòǹbó rẹ̀ èmi ń lọ fanu. Shahiditu ala ẹ̀yin kò èmi ń lọ fanu. Ahmada annahu tẹ bá yòǹbó rẹ̀ nínú jẹ lè dúró lẹ́yìn dáadáa. rasulun min Allahi bari'in nasami. Olúbàdàn ìtàn ọba kan ní sọ mo fẹ́ kábíyèsí olùtòrí ó gbọ́. ìtàn ọba kan ní sọ tí o bá ti lè yà yí pẹ́rẹ́ àti kámẹ́rà àti èèyàn kó kú mbẹ́lẹ̀ kan náà. wàlá mudda umri ila umri. ẹ mọ tí ń jó mi lára ẹni kí ni. naam. wọ́n ń sáná sí ìmọ̀ básìkò ṣe ń lọ ní ń mọ̀ fún nǹkan kankan bá. àsìkò ní àsìkò lọ́dọ̀ mi àsìkò wọn jowó lọ tó bá sọwọ́ ni ẹ tí ó bùn mí pọ̀ àmọ́ àsìkò àti sáná sí tán. lakuntu. kábíyèsí ó yẹ ẹ bọ̀ àlàlà ẹ bọ̀ ní àyè. kàlàwó abùnà àmì. inú wọn dùn púpọ̀ àfi ká máa chẹ́ẹ̀kì wọn. shahiditu ala ahmada annahu. kábíyèsí onítorí ọba Dubai ó wá fẹ́ wá sí Mẹ́kà èyí tí mo sọ kẹ́ tó dénú wọ́n ròyìn Mẹ́kà fún ẹ̀mí rẹ̀ wá nàró Mẹ́kà bẹ́ẹ̀ mi yẹn ṣe nàró mọ́ èèyàn 80,000 ló kó lọ ọwọ́ àlọ́ Mẹ́kà ọ̀mú yàn lọ kí láǹfààní owó tó ní bọ́lọ̀ ṣe kí ọ tó ọ̀mú yàn lọ ìwọ náà lọ ń ẹrù fúnra rẹ ẹ̀gbọ́tọ̀ dákúndì ẹrù ìwọ tó tóbi nílé tó wá kéré ní ọ̀dùpáyé rẹ bàjẹ́ ọ̀wá lè mú yàn kan lọ kó mọ́ ní bàbá ẹ pẹ̀lẹ́ lọ dá túwó fúnra rẹ ọwọ́ lẹ́nìkan ọ̀kun ọlẹ́ Mẹ́kà tá ni wọ́n mú lọ ẹni ọmú lọ ní òmòjú rẹ ta lọ sanwó rẹ ẹ kónkó jábélé. kábíyèsí èèyàn 80,000 ló mú lọ́wọ́ ẹ wàá mọ tó wá kó bá a ní fi ń wọ́nà ẹ̀yìn tẹ́lẹ̀ lọ Mẹ́kà ẹ wà very careful ẹ ṣọ́ra yín gidi gan o. ó débi nínú báyìí ó wá rojú kókó ó ní sẹ́bí lè ṣe mọ náà ní. kò wí jáde bá kò wí jáde o. ó ní tí mo wá kó gbogbo èèyàn lọ́wọ́ àwọn àáfàá tó tẹ̀lé 5,000 làwọn àáfàá tó mú lọ́wọ́ láwọn àáfàá ọba tó kó lọ́wọ́ 10,000 ni wọ́n. ṣé mo lè sọ̀rọ̀ ẹ jálẹ̀ ó wá rò pé sóhun ò sun ó ná. kẹsọra yín fa pé owó tí ẹyàn náà mi Mẹ́kà wọn sì lè fún mi kí n fi kọ́lé ọ̀lẹ́ kúnnú lé náà owó Mẹ́kà ẹ̀ gbọ́dọ̀ fi ṣe nǹkan mi Mẹ́kà ni ẹ fi lọ ẹ jẹ́ n sọ fún yín lónìí gbogbo tí ẹyàn lè wò ó jẹ́ kò lè gbé wọ sàárè pírẹsidẹ́ǹtì wọn ní òkúdé ẹ̀gbọ́ kìnnì kan ààrẹ à ń gbókú bọ̀ kìnnì kan à ń gbókú bọ̀ aláàjì kú lónìí o àwa àti Mẹ́kà wà lájọ wọnú sàárè. shahiditu ala ahmada annahu. bẹ́ẹ̀ bá ní mọ́tò etí sàárè mọ́tò rẹ̀ ó ti padà. rasulun. ilé tó kọ́ pẹ̀lú billions wọn ò ní sí mọ́ Mẹ́kà ni wọ́n sì máa. ẹsùn mọ́tò ń tán yẹn ní kíni. nítorí kìámà gbogbo yẹn ó sì ní kodoro lẹ̀ àwọn tó lọ Mẹ́kà nìkan ni wọ́n ò dàdé. la ilaha illallah. èyí lẹni wá sọ̀rọ̀ Mẹ́kà. sọ́kò ló máa sọ̀rọ̀ àbí ń dákẹ́. wàlá mudda umri. káàkiri mẹ́rin kábíyèsí lójú. ilá ọ̀nà sàgbákò. umri. èèwọ̀ ni. lakuntu waziran lahu abuna ammi. ẹjọ́ ó ti dá báwọn ó ti dá akínyàmá. ó ti dá ẹ̀ ní sófò. wajaditu bisayfi. àyàmá rò pé ń kala ó ní a máa sọ̀rọ̀ lẹ́nu sẹ́yìn náà nífẹ̀ẹ́ kí wọ́n dín in lọ́wọ́. bí dẹ́fẹ̀ bá ń wakọ̀ ẹ̀ gbọ́dọ̀ bá rojọ́ yóò lásídẹ́ǹtì bẹ́ẹ̀ ni táwa náà ń ṣe ọ̀rọ̀ náà sì lásọ tí wọ́n ti sọ̀rọ̀ náà ẹ̀ka farabalẹ̀ ẹ̀ gbọ́. wàlá mudda umri. ọba ìwà rò lẹ́mìí pé sẹ́bí lè ṣe mọ́ náà nì bí tí ń bọ̀ nù tẹ́ ẹ̀ jẹ́ ń sọ látàárọ̀ kábíyèsí ó dénú lé padà báyìí ní bá ń wú ẹ̀ tẹ̀lé mi kí n bọ ní ṣe jẹ̀mọ́ ní bá ń tú ètùtù la etí rẹ ẹ̀jẹ̀ ń bóde imú rẹ ẹ̀jẹ̀ ń bóde ẹnu rẹ ẹ̀jẹ̀ ń bóde ara rẹ wá ń tú ètùtù wọn sì rójú bí títí ń tú. Allah. ó wá dá yè kan tán ó wá ń rùn kò wá lè bóde mọ́ wàsíìrì rẹ wá lọ bá nínú ilé pé ẹ ṣe kábíyèsí yá ó sì ara báyìí ìdí tí ń rìn lára rẹ̀. Allahu Akbar. olóhùn mọ̀ dáràn.
waziri ló wá pè kánú àwọn àáfàá tó lídìí wọn lọ pé bàbá yàgbá kò ti bá o àáfàá wa ní kábíyèsí onínà ó nígbà tá a débi ilé ìjọ tá a dé kí lè rò sí ó ní mo fojú kéré rẹ ní ó ní ilé tẹ ẹsẹ̀ nu mo fẹ́ kẹ́ gbọ́ mi yé kẹ́kẹ́kẹ́ ẹ mọ̀ wọ́n yìí máa nàlá mo fọlọ́ mbẹ́ mo fànà bí bẹ́ẹ̀ mo fi mẹ́ka mo fi bẹ̀ẹ́ dàkún ẹ jẹ́ ráyè da ọpọlọ mi kalẹ̀ náà. wàlẹ́ ọmọ da ọmọ rí. àti ẹ̀yìn ògbà nàbí òwá. ìlà ọmọ yìí. kábíyèsí àfáà bá ní ilé tó àfojú dìhun àfikọ́ lọ gbé tóbi. Allah. kódà bẹ́ẹ̀ yẹn bá ti mẹ́ka dé tẹ́ bá fojú di ọ̀run. Allahu akbar. ó lọ lọ́jú mẹ́ka lọ ni tí sì ń gẹ sábà káàká tiẹ̀ bàjẹ́nu. tiẹ̀ bàjẹ́nu. ìwọ sọ pé ó lọ́jú mẹ́ka lọ gbogbo ayé kò síbi tó mẹ́ka mọ́. Allahu akbar. bí mẹ́ka ò bá tóbi ni àwọn òyìnbó mi ti aláfojú dídé wọn ní wá mẹ́ka. wọ́n ti gbà pé ìlú àwọn ló ga jù ṣùgbọ́n síbẹ̀ wọ́n tún respect mẹ́ka. èyìnbó sì wá ń tàwa fúli ọlọ́ ládùn tó lọ́ọ́ rí mọ́ amẹ́ríkà kí lọ́mọ amẹ́ríkà ń wá ní mẹ́ka ládùn tó wà ní London kí náà ń wá ní mẹ́ka ládùn tó wà ní Canada kí náà ń wá ní mẹ́ka. níbi tí èèbó láfojú dídé kápẹ́ náà lè duplicate Kaaba ni wọ́n ti ṣe ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ ta ló lè kú lu èèbó tí wọ́n lọ máa wọ́ kíbá bí Ànábì Muhammad. wàlẹ́ ọmọ da ọmọ rí. ìlà ọmọ rí. bẹ́ẹ̀ni. lakuntu waziran lahu abuna ami. ajabara tún tayọ ló bá dín ní ju. wajaditu bisayfi. bẹ́ẹ̀ni. ada'u. bẹ́ẹ̀ni. wafarajitu an sadrihi kulla gammi. ẹ̀yin mọ̀ jáná sí lónìí ó yá sáré gbogbo àti wọn ni wọn máa dòkó tì mí bẹ́ẹ̀ bá tì rí wọn pẹ̀lú mi lóògùn ń tì wá ẹ fi tẹ̀gàn kún ẹ̀yin lẹ́ẹ̀ máa pè mí àná máa náwó lé mi lórí bí ibà síbẹ̀ lómi ó pè mí yóò sì họ tí n bá dé mi bá ní kí n bùkèlè bí mo ṣe tó yóò sì sákò lójú agbo àmọ́ àwọn àyẹ̀wò ti ra déètì kí n tó dọ́dọ̀ yín gbogbo tí ń jẹ tó náà àwọn àyẹ̀wò lè tó dídí màálù tán gbogbo tá a jẹ ibi tá a sùn àwọn ti náwó rẹ lẹ́ẹ̀fì rí mi lójú agbo lẹ́ẹ̀fì ń hó tí bá ní bùkèlè bí mo ṣe tó ni ẹ̀ sì máa sá lọ. wàlẹ́ ọmọ da ọmọ rí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìlà ọmọ rí. kábíyèsí ti wọ́n lẹ̀ fún mi lónìí. bẹ́ẹ̀ni. nítorí tí a mú awọ bíi tí èèyàn púpọ̀ ìwọ̀ ọlọ́mọ akẹ́rù torí níbi tí èèyàn púpọ̀ ìwọ̀ ẹ ní sí òfò. àmín. wàlẹ́ ọmọ da ọmọ rí. bó o lọ sọ wá daṣọ bò ó mọ̀ sọ yín jọ mi. ìlà ọmọ rí. lakuntu waziran lahu abuna ami. kábíyèsí tí mo lè sọ ọba ló wá ní kápẹ́ nílé yìí náà ni mo rí fín lóòótọ́ mo fẹ́ dá ọ̀nà padà fún. la ilaha illallah. ó wá ní kó lọ ra aṣọ wájì wá aṣọ ńláńlá wọn fara yí Kaaba ó ní mo fojú di ọ mo wá túbà mo wá kò tí ì kú òní bẹ́ẹ̀ ara rẹ̀ kàn tó ètùtù mọ́ ni. Allah wàlẹ́ ọmọ da ọmọ rí. kò tí ì kú lára Kaaba náà ara rẹ̀ sì gbẹ fúrú àlàáfíà sì dé àsàrà Kaaba ló ti sórí ibú. Allahu akbar. ní Maka ti ẹran ọtọ sojúmọ́ mú ó ní mo á ní Maka mo fẹ́ lọ ni kì í ṣe fún mi lówó kí n kan lé mi tó o bá kan òjò ọdún ni ó sì tọrọ owó ilé Ọlọ́run lọ́ọ́ fẹ́ fi kan lé ọ nílé rẹ̀ sùn mọ́ èmi lórí ibú tó báyìí èyàn gbélé mẹrẹǹtì ẹni lọ Maka kí n tiẹ̀ ilé nílé ń jẹ́ ó ní ilé mẹrẹǹtì ni kò kọ́lé wọn ń para Maka n tó kàn ní ń para bẹ́ẹ̀ bá kọ́lé kó lè kú sí gbangba ta n tó jẹ́ mú tàn wá ẹ̀ ń fojú di Maka ẹlòmíì tí ẹ lẹ́kẹ̀ẹ́ kò appreciate ẹ̀ kò ó kàn gbà pé sájẹ̀ ń lọ ni lẹ́ẹ̀ máa fi sọnù lọ torí mi tẹ́ ń lọ bẹ́ẹ̀ bá ti lè fojú di yóò kéré kú ni. dáná ilé ìlàhù kọ́bílà bínà ìhì. mo rò pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ni. fakuli náà làwọn làbáyíkà dá ẹ̀ ajabuna o. lọ́jọ́ kúndà lẹ́ ọmọ aláàlú. kọ́bílà bínà yìí. ṣáájú kí wọ́n tó kọ́ Kaaba lọ́lọ́run ti pè á kó
kódà tó o bá sínú ẹ̀ tó dà nísìn ọ̀ní náà. Naam. tó o bá dà níjọ́ náà torí rẹ̀ ta kù ọ́ yá dà níjọ́ ní náà. Naam. Dana ilayhi. ó kú ẹlẹ́ẹ̀kẹta o tó o bá tún fi lè dà nísìn ọ̀lọ́mọ́kàtọ́ ìkúmọ́láyé rẹ̀ náà. Naam. Dana ilayhi Allahu qabila bina'ihi. ẹ ti ń sọ fún yín lónìí iye náà tó o bá dà níjọ́ náà níye mọ́kàtọ́ lọ láyé. Dana ilayhi Allahu qabila bina'ihi. bẹ́ẹ̀ni. Wa qulna lahu labbaika da'i ajabnahu. Wa qulna lahu labbaika da'i ajabnahu. ọdún náà mú lẹ́ẹ̀kan náà. ọlọ́run èmi dáhùn o. Mo dáhùn. Dana Allahu Akbar. ilayhi Allahu qabila bina'ihi. bí èmi. Qulna lahu labbaika da'in ajabnahu. ọ̀rọ̀ mọ́kànlá fẹ́ kí n sọ. Dana. ó dáa ẹ̀yin jẹ̀mọ́ tẹ wà ní ìjókòó ẹni náà. Naam. àyè tí Káàbà wà kí ló wà ń bẹ kí Káàbà tó débẹ̀. Kí ni bẹ́ẹ̀? èmi ló wà níbẹ̀ tẹ́lẹ̀. Èmi ló wà ń bẹ̀ tẹ́lẹ̀. ìyá ló ń sàní ẹ̀dúró bá wọn. Bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀rí ayé tẹ́lẹ̀ asán omi ni. Asán omi láyé. omi tí ń bẹ ní ayé kílẹ̀ alẹ́ ò tó dé fún 2000 years ni. Ló fi sàgbálẹ̀. omi sàgbàlẹ̀ for good 2000 years. ayé asán omi ni. sọ́wọ́n ibi tí Káàbà wà wọ́n máa ń hó wọ́n máa ń ru báyìí wọ́n máa ń ru Àárín máa ń ru. àárín máa ń ru ni. Wọ́n máa ń ru. omi ò lè lọ báyìí omi ò lè wá báyìí tó wà máa pò yìí. káì Dana ṣé mo lè túpalẹ̀. ilayhi Allahu qabila bina'ihi. sọ́dẹ̀ bọ̀ gbogbo ẹ̀rẹ́ tí o bá mọ yìí Mẹ́kà yóò wọ nángàlì kìyàmà. Allah. kódà ẹ máa fi kọ́ra bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà yẹn fà aláàjì kún kọ rẹ. Bẹ́ẹ̀ni. èmi gan ó bá mi wí aláàjì táyé Bẹ́ẹ̀ni. aláàjì Kamal ọlọ́njẹ́ lè máa pè é bẹ́ẹ̀. Àmín. because tẹ́ ẹ bá ti lè pè é pa Mẹ́kà rẹ máa lanu ìwọ náà fẹ́ parẹ́ nù. Dana ilayhi Allahu qabila bina'ihi. aláàjì Sharif Wa qulna lahu labbaika da'in ajabnahu. kábíyèsí ààyè onígbàtílẹ̀ wá dé Tilẹ̀ dé. ààyè ń wá dá funfun báyìí ẹ tẹ̀lé mi ó wá jẹ́ òkúta mábù ó ra ga sukutu báyìí ààyè ń dá dún ààyè ẹ̀sà ni Allahu akbar. pílẹ̀nì ò gbọ́dọ̀ gba orí Káàbà kọjá Allahu akbar. yóò já ni Yóò já ni. torí yóò kọlu òpó tó wá láti sánmà keje Allah. Nahujju Nahuju libaitin hajjahu rusulu qablana. ẹ kọjú síbi ẹ dákun tó o bá ti lọ Mẹ́kà bí tó o ti lọ máa wò nígbà tó ń wo Káàbà Bẹ́ẹ̀ni. Farabalẹ̀. oníṣẹ́ orílẹ̀-èdè Ilé náà. alọ́kí ilé náà Alọ́kí. ilé tó ṣe pé àwọn òjíṣẹ́ Ọlọ́run kan ti lọ ọbẹ̀ kó tó kàn wá. Linashhada nafu'an fil kitabi wa'adnahu. Mẹ́kà tá a lọ ní kíni jẹ̀mọ́ Kíni. a fẹ́ lọ jẹ àǹfààní tọ́lọ̀ ń bá a sàdé nì kábíyèsí bí Amẹ́ríkà ṣe tó bí London ṣe tó àlẹ́ pé afọ Amẹ́ríkà bẹ́ẹ̀ lọ ṣèbẹ́ sì ń lọ ẹni nǹkan mèremère wà ń bẹ̀ ìwọ ló tó Káàbà Èwo ló tó Káàbà. bẹ́ẹ̀ bá kọ́kọ́ wo Káàbà báyìí Tó kọ́kọ́ wò. ẹ tẹ̀lé mi mọ́ ni Tó síjú wò. tọ́ ọ bẹ tọ́ bá wò báyìí Tọ́ wò. wíwú àkọ́kọ́ tọ́ bá wò Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó fi dé lónìí ẹ̀ parẹ́ fún un. Allah. Allahu akbar. bó o lọ́wọ́ ọmọdé yìí. Fama lil mawali liziyarati qadida. Afdalul jihad hajjun mabrur Allah. Allahu akbar. jihad tó ga jù ẹni náà Naam. ẹ̀ dá mi lóhùn. Naam. oníkéyìn lọ Mẹ́kà kó rí sẹ́sẹ́ lọ́hùn Oríṣẹ́ ṣe lọ́wọ́. májẹ̀mú tí ń nù opportunity ni o Bẹ́ẹ̀ni. ẹlòmíì lè má lọ ọmọ tí ì kú o ọ̀kan yín ni ẹ ṣiṣẹ́ rẹ ẹ ṣe kó pé ẹ ṣiṣẹ́ kó dùn yín la Dùn la. ẹ̀gbọ́n tí mo wí ẹ ṣe kó dùn yín la bí ẹ bá ti ràn ọ náà ẹni tó ràn ọ má jẹ́ ó ṣòfò Allahu akbar. torí ọmọ yìí owó
owó tí a fi náà yẹn Mẹ́kà tá a bá kó kalẹ̀ síwájú ẹlòmíì hey tó bá kéjì sì dákú tẹ́ ẹ bá kó kalẹ̀ tí fígọ̀ lásán ló gbọ́ ìyẹn ṣẹ́ sí 2020 naira ẹ wá rò ó jọba yìí yóò ní sẹ́ńtà ìlọ Mẹ́kà ni 1.2 million níìsì 1.2 million 1.2 million ọ̀rí ń báyìí 1.2 million 1,200,000 torí lomi àlọ́ fún ní rìsíìtì lé ní kò mọ iye tí wọ́n san. àwọn tí yóò bá nàbí o wá. fọmọ lórí mọ̀wálì. ó kù sẹ́jú mẹ́wàá. liziyara ti kọ́ dídà. ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà kọjú síbi tó bá ti dàsìkò hajj ẹni kí ya wọn jòkó àwọn obìnrin aláǹkó yẹn ń pa owó sí mi wà láìtàláì ńgbà mo ti tètè ti dé ìyàwó ti pọ̀ jù ẹ má pa owó torí Ọlọ́run Ọlọ́run ní jẹ́ sófo. ana kírun duhani wàlẹ̀ mazuhu wàlọ́hu. mo fẹ́ bí ní kinní kan ni ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà ní náà nínú ká yẹn náfìlà lọ nínú ká tàwáàfù àbí ká fa tẹ̀sùbà èwo ló jura wọn lọ tàwáàfù ló ju gbogbo ẹ lọ. ẹ jẹ́ n sọ fún yín ẹ kọjú síbi ṣebí tẹ́ mọ̀lẹ́ fẹ́ béèrè. bẹ́ẹ̀ni. tó bá ti dàsìkò hajj ìkí Ọlọ́run ti ń sọ̀kalẹ̀ sí Káàbà lójoojúmọ́ 120 ni bó mo pè é. 120. 120 situn 60 níbẹ̀ ni tọ́ ìfì àwọn tí wọ́n ń tàwáàfù ni wọ́n ní. tàwáàfù náà ní. 60 ìdajì rẹ̀ nìkan. ìdajì rẹ̀. lọ́jọ́ ṣe kí ni. àwọn tó ń tàwáàfù. ẹ sì wò mí dáadáa bẹ́ẹ̀ bá tàwáàfù ànábì ni ẹ ṣe. bẹ́ẹ̀ni. tàwáàfù tàná Muhammad. sallallahu alaihi wasallam. mẹ́ta àkọ́kọ́ yìí yóò mọ̀ pẹ̀sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kò ní gùn púpọ̀ ẹ wò mí dáadáa òun kọ́ ẹni tẹ́ mọ̀ nù n tẹ́ pé mi wá sí nu. bẹ́ẹ̀ni. mẹ́ta àkọ́kọ́ kò ní rìn rárá àmẹ́sẹ̀ rẹ̀ ò ní gùn. ẹsẹ̀ rẹ̀ ò ní gùn. kàkà kọ̀ọ̀kan ni yóò máa gbé Allahu Akbar ẹ tẹ̀lé mi. tó wá di mẹ́rin tì kẹ́yìn yóò máa rìn ní. kí mo ní yóò máa ṣe kí ni yóò wá máa na kàkà ńgbà náà yóò máa na kàkà nígbà náà kí ni bẹ́ẹ̀ máa họ bí ẹni tí a lé ilé lè bá ń kọ́. bá ń kọ́. ẹ ní máa họ pé bòdé má gbére bí ẹ tu ẹlòmí àhọ ẹ máa lé mú kí sẹ́nà lóògùn ni bá ń kọ́ tàwáfù ànábì tàwáfù ni ẹ máa ṣe jù ẹ tẹ̀lé mi. tàwáfù ni ẹ ṣe jù. 40 nínú ládàá lil musallin. Allah. àwọn tí ń yẹn náfìlà ni wọ́n ní nínú 40 20 lè zahirin àwọn tí ń kàn wá dúró pé tó ẹ ṣáàjì á lọ ká lọ wo ti ṣẹlẹ̀ Mẹ́kà 20 lẹ ní ìwọ́tọ̀ bá ṣe ń fa lọ. ìwọ́tọ̀ ṣe nǹkan kan lọ́hùn-ún. Allah. tí ó tàwáfù ọ̀yàn náfìlà tó bá sèmi ni wọ gbogbo ẹni ṣe pọ̀ wọ́n tún tàwáfù wọ́n tún yẹn náfìlà ẹ tẹ̀lé mi wọ́n wà ní gbogbo 120 ìwọ ńkọ́ sọ́ọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́wọ́ sì rọrùn. atainaka labbainaka ji'naka rabbana ilayka harabuna wal anama tarakina. sarifu ni orin kan bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ o níbi tọ́lọ̀ ti lẹ́yìn màláyíká ojú tì yín ẹ̀wẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń sìn mí. àmọ́ walladhi hajjal muhibbuna baytahu. ìsàlẹ̀ yẹn yẹn. yakulu ibadi qad atawnihi mahabbatan. ẹ kọjú sí mi ẹ jẹ́ lọ Mẹ́kà Ọlọ́run máa sọ̀rọ̀ ẹ wá bá mi pẹ̀lú ìfẹ́. ẹ tẹ̀lé mi. ẹ wá bá mi pẹ̀lú ìfẹ́. wàyádìínú bihil jabbaru jalla jalaluhu. fúnra rẹ̀ Ọlọ́run ní ó súnmọ́ àwọn ẹrú ẹ̀ nígbà tí a bá dé Mẹ́kà. yubahi bihim amulakahu fahuwa akramu. Ọlọ́run bá sọ fún màláíkà ẹ̀wọ̀n tẹ ní kí n má dà. ẹ bẹ ṣe ń tàwáfù lé mi sójú tìyàn bí ó tì. Allahu akbar. ẹ gbọ́n tó lè parí ẹ̀. yakulu ibadi qad atawni mahabbatan. ẹ̀yẹ́rù mi ẹ wá pẹ̀lú ìfẹ́ náà. wa inni bihim barrun ajudu wa arhamu. èmi Ọlọ́run tẹ wá bá ọba dáadáa ni
ni mí gbogbo tí ń jẹ́ dáadáa mo yọ̀ǹda rẹ̀ fún wọn gbogbo tí ń jẹ́ ọrẹ mo fi ta wọn lọ́rẹ gbogbo tí ń jẹ́ àánú mi mo yọ̀ǹda rẹ̀ fún wọn. fa'ushidukum anni ghafartu dhunubahum. Ọlọ́run máa sọ pé màláíkà fa'ushidukum. jẹntukẹ́wù látọ̀dọ̀ Jìbìrìlù Míkáílù Ìsíráfílù gbogbo màláíkà mo fi ń sẹ̀rí pé kí ni. anni ghafartu dhunubahum. gbogbo ẹ̀ṣẹ̀ wọn bó ṣe pọ̀ tó nígbà tí a ti lè wọlé mi Ọlọ́run mo forí jì wọ́n. ẹ sì pé Allahu Akbar. Allahu Akbar. wá parí ẹ̀. wa a'taytuhum ma amaluhu wa un'imu. gbogbo tí a ń dì sẹ́mi tí a fi wá Ọlọ́run ni mo ti fún wọn. wọ́n ní wọ́n á tún fi ìkẹ́ mi lé fún wọn. àṣebi tá à ń lọ yìí àṣẹ kò sí tá a gbé níbẹ̀ tọ́ lónìí rí alẹ́ kún. fa'ushidukum. ẹ ti wọn fi àyà bá kẹ̀ kí n tó jòkó. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. àwọn Olúbàdàn sọ lébọ̀ àná wọn lé gàrà nílẹ̀ wọ́n sọ mi di fámìlì àrówó náà ìwà àfojú kéré yẹn bẹ́ẹ̀ tó pè mí bá dáa bẹ́ẹ̀ bá dáa ń nípẹ́ tó báyìí ńgbà mo ti dé tilẹ̀ rẹ̀ ń kàn dá wéwé ní màá lọ́n tèmi ni ń da yín lóhùn o ẹ ṣe pé ní dáhùn kò sẹ́ni tí ò lè pè mí kì í sowó ha bàbá tẹ́ bá ti sọ̀rọ̀ báwọn ọpọlọ mẹ́tò ṣe nǹkan mi. inna awwala baytin wudi'a linnasi. bàbá bẹ́ẹ̀ kí n lọ bẹ̀rẹ̀ làwọn ṣe dáadáa mọ́ àjẹ́ o. lalladhi bi Bakkata mubarakan wa hudan lil alamin. bẹ́ẹ̀ fẹ́ ni ó ní nǹkan tó mọ nǹkan rẹ̀ ṣe. inna awwala baytin wudi'a linnasi. ẹ jẹ́ ìnáwó kan nínú ẹ dẹ́kun alájà ni ẹ má déwájú wọn mọ́ yóò dáa fún ọ. ó ní ilé àkọ́kọ́ lórílẹ̀ tí ó jẹ́ ilé ìjọsìn ilé alálùbáríkà èyí tó wà ní Mọ́kà ni. bi Bakkata mubarakan wa hudan lil alamin. ilé tó ṣe pé ìmọ̀nà ńlá ló dé gbogbo àgbá ńlá ayé ẹ lọ́nà wo ni jàmá. ọ̀nà wo. kábíyèsí ẹ̀dá mi lónìí. ọ̀nà wo. Káàbà ni ilé tó pa gbogbo wa pọ̀. ilé tí olòṣì ó ti dúró lẹ́gbẹ̀ẹ́ gọ́fúnà. bẹ́ẹ̀ni olòṣì. tí wọ́n ti jọ máa lọ báyìí. tí wọ́n jọ máa lọ. àwọn àti kábíyèsí ẹjọ́ tàwọn fún náà wẹ̀ ni. ẹ tẹ̀lé ẹ jòkó lẹ̀ tẹ́ bá ti nàró ọpọlọ mi ó nàró bá. àwọn tí yóò bá ànábì òwa ni. ilé tí òyìnbó tó ti dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí. tó dúró lẹ́gbẹ̀ẹ́. sẹ́dọ̀ ọ̀bàrà gbàgbẹ́ subhanallah walhamdulillah kankan. ilé tí o ṣe pé president lẹ́nìkan minister lẹ́nìkan senator lẹ́nìkan ọba lẹ́nìkan limamu lẹ́nìkan ológun lẹ́nìkan àjẹ́ lẹ́nìkan oṣó lẹ́nìkan. inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakkata mubarakan. ẹ dọ́kẹ́ kọjú síbí. gọ́ọ̀mù wọn fà bó ṣe wù ẹ́ ni ẹ tẹ̀lé mi ní àjì kan tí mo ṣe ká ẹ̀ àwọn lọ tà á báyìí gómìnà kan wá ń lọ ọmọ kan wá dàdó báyìí ó lẹ́yìn ìlàrí lẹ́rọ̀ wọ̀ ẹ̀ ó náà wá gbé ẹni onílé ọlọ́ọ̀la wà. kódà jẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ní kíni ẹnìkan sọ gómìnà lu wọn fá kiri súnmọ́ ní stéètì wọn ó wá tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí bẹ́ẹ̀ tí wá sálámà ó wá gbà lọ́wọ́ mú ó ní kílódé tó wà púfù kọ́ńtrátì mi àṣìbí tó ti lè rí bá sọ̀rọ̀ nù òun náà ò lè já níyàn mọ́ torí ààyè tó ti gbà lọ́wọ́ mú ààyè tó ju gbogbo wa lọ ni. Allahu Akbar. ẹ dá mi lóhùn. lalladhi bi Bakkata mubarakan wa hudan lil alamin. tí o bá dá lóhùn tí ó bàjẹ́. wa hudan lil alamin. Kùránì ti dé Kùránì. fihi ayatun bayyinatun maqamu Ibrahima. wọ́n ló wà ní Mẹ́kà arówó náà àwọn àmì ńláńlá ẹni bíi kíni. bíi kíni. ẹ dá mi lóhùn. bíi kíni. lẹ́yìn omi Zamzam ẹ mú bọ́ ò tó lè tó bá wọn láyé. Allahu Akbar. wọ́n fi ń sàlùwàlá. wọ́n fi ń sàlùwàlá. wọ́n mú. wọ́n fi ń wẹ̀. wọ́n fi ń kò wẹ̀. wá dojúrú rí. dojúrú. kálukú ó tún wá rù bíi kẹ́ẹ̀gì 12. ẹ wá béèrè pé ẹsẹ̀ tí ò dojúrú rí. ẹsẹ̀ tí ò dojúrú. kò pọ́n rí. pọ́n rí. tẹ́sítì rẹ̀ ò yàtọ̀ rí. bẹ́ẹ̀ni kò yàtọ̀. wọn ò mú kó gbẹ rí. omi tí èèyàn bíi 250 million 500 million 1 billion tí ó mú lẹ́ẹ̀kan náà kò sì dojúrú. èsì dojúrú. àmì àkọ́kọ́ nù. àmì àkọ́kọ́ nù. ẹ dá mi ló ń jèrè.
ẹni àmì kìtún ni. àmì kìtún ni. makamu Ibrahim. ẹ sànú Ibrahim bàbá yìí. níbi tó dúró sí malé ẹ tẹ̀lé mi. Naam. ó wà ń bẹ̀. ó ń bẹ̀ ń bẹ̀. ẹ̀yin tẹ̀ lọ Mẹ́kà ní náà. Naam. tẹ bá tà wá kùtẹ rákà méjì tí a máa yàn kílẹ̀ mọ̀ ké. àkọ́kọ́ kuliya ayyul kafirun ẹ̀kejì kuli uwàlá kò sí tẹ́ bèrè tọ́lọ̀ wọn ní fún yín. Allahu akbar. ìwọ tó o bá tún wá ráàyè ọdún kí lọ́ọ́ tún ṣe. kí lọ́ọ́ tún ṣe. ẹ jẹ́ ń fún yín táwọn àfáà yìí fún yín mo fẹ́ bùn yín lónìí. ẹ̀yin ọkùnrin rí i pé ikùn rẹ kan kàá bàbá yìí tí ikùn rẹ bá kan kàá bà wá gbé ẹ̀gbẹ́ ọ̀tún lé báyìí ẹ̀kẹ́ rẹ ọ̀tún kọ́ fi lé ara kàá bàbá yìí kọ́ wá fọwọ́ sí báyìí ntọ́ wá béèrè ńgbà náà magnet ni. Allahu akbar. mo bùn yín. fihi ayatun bayyinatun maqamu Ibrahima. wọ́n máa lù ọ́ wọ́n máa jọ ń sẹ́ni jẹ́ kíkùn rẹ̀ ó ṣe kí ni. kó kan kàá bàbá yìí wá mú ẹ̀kẹ́ ọ̀tún rẹ báyìí ẹ̀ tẹ̀lé mi mo fà sírí ànábì yẹn lónìí nù jẹ́ kí ẹ̀kẹ́ ọ̀tún rẹ ó kára kàá bàbá yìí wọ́n ká wọn lé báyìí sọ́ọ́ni tó bá sọ́ngbà náà tẹ́ ẹ bá ṣe ẹ máa sowọ́ ni tẹ́ ẹ bá pé mẹ́rin ẹnì kọ́kọ́ ọbẹ̀ ẹ sowọ́ yóò ṣe yóò bò ó de ẹ tún ṣe kí ni. ẹ tún sowọ́. yóò sọ báyìí bẹ́ẹ̀ ti máa ṣe nù. bẹ́ẹ̀ni tí ì kárí. àwọn obìnrin náà mo bùn yín mo yọ̀ǹda rẹ fún yín ni. wà á máa. lára àṣírí tí màá fi dára mi pọ̀ mọ́ lọ ní mọ́kànù. bẹ́ẹ̀ sì túlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa ẹ̀ lè bá àfọwọ́mọ̀ ìpìlẹ̀ mo bùn ẹ̀yin tẹ̀ ń lọ torí ọ̀rẹ́ mi wò lọ wí. wà á máa dàkálà owó kàánà àmìnà. gbogbo ẹ̀rọ tí wọ́n ti wá wọ Káàbà kábíyèsí wọ́n ló dẹni ìfọkànbalẹ̀ o. ó dẹni ìfọkànbalẹ̀. ẹ máa dúpẹ́ kẹ́wẹ́ ẹ dẹni ìfọkànbalẹ̀. alhamdulilayi. wọ́n tún máa mú yẹn ti Mẹ́kàdé tí ó sori burúkú ń sọ fún yín lónìí. tí ó máa san náà ní. lọ́dún táwa ti lọ láyé ti di rọrùn. bẹ́ẹ̀ni. mo sọ fọlọ́ lọ́dún tí mo lọ pé Ọlọ́run wọn rán mi nítorí rán mi lákọ̀ọ́kọ́ ni. mo ní mo fẹ́ máa rán yàn látọ̀dún náà kò sì jáde. bẹ́ẹ̀ni èjà. bí èèyàn mẹ́wàá bí èèyàn méje mẹ́jọ ọdọọdún ní lé sí i. torí mo sọ pé mo fẹ́ máa rán yàn wá ẹ̀yin náà sọ pé wọ́n rán mi ni mo fẹ́ rán yàn ìwọ tọ̀sí mo wọ ara rẹ wá ní Ọlọ́run owó mi mo mú wá méjì ó parẹ́ torí ẹni tí o bá rán Mẹ́kà tí ò rí èèyàn rán ó jègún mọ́yánù bọ́ọ̀ bá ríran Ọlọ́run jọ mọ́ rẹ ó ríran torí tí mo bá rán wọ́ ọ́ sì máa tó wà lọ́hùn. ọ́ sì máa ti ń bẹ lọ́hùn. bọ́ọ̀ lọ́yọ̀ ọmọdé yìí. walillahi ala nnasi hajjul bayti. wọ́n bẹ ìwọ ni tọ́lọ̀ ń gbélé wa lórí hijjul bayti. hajjul bayti. ká lọ bẹ̀lẹ́ Ọlọ́run wò. ká lọ bẹ̀lẹ́ Olúwa wò. kì í wá ṣe ká lọ ṣeré lọ. kì í ṣe léèrè. ká lọ ṣe iṣẹ́ ni kì í ṣe léèrè ilé iṣẹ́ ni. man istata'a ilayhi sabila. bẹ́ẹ̀ bá ti Mẹ́kàdé tó bá sanra eré ló lọ sí. man istata'a. kábíyèsí torí sẹ́ Mẹ́kà iṣẹ́ ẹsẹ̀ ni ẹ tẹ̀lé mi. iṣẹ́ ẹsẹ̀ ni. iṣẹ́ kí n mọ̀ pé. ẹsẹ̀. iṣẹ́ ẹsẹ̀ ni tí wọ́n fún ọ wá parí ẹ̀. man istata'a ilayhi sabila. wa man kafara fa inna. wa man kafara ẹni bá sáì mọ́rẹ́. fa inna. tí o mọ iye Ọlọ́run. ganiyun anil alamin. àdèbẹ̀ man farada fi innal hajja. wa man farada fihinna al-hajja. ẹ kọjú sí mi méjì ó dọ̀ọ́lá àmú o ẹ̀yin wa bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹ tọ́nà bá ní yóò rí Mẹ́kà lọ. wal fala rafatha. ẹ wò mí dáadáa alifuusu alifaisha wọn ẹ ṣe wà bàjẹ́ ní Mẹ́kà o. wọn ẹ ṣe wà bàjẹ́ ń bẹ̀. ẹ̀yin obìnrin tẹ̀ ń lọ ẹ dá mi lóhùn ẹni náà ẹ̀yin ọkùnrin tẹ̀ ń lọ tí ìbá ti sọkùnrin ló mú ọkùnrin lé ẹ gbọ́dọ̀ dáná fún ọ lọ. òdodo mo sọ fún ọ. ọkùnrin tí ìsọ̀ ló mú ọkùnrin lé tó ń dáná fún ìfẹ́ yín ó ti wá yí ní Mẹ́kà. tẹ bá délé kárígò ntóbi aláràfà nù tẹ̀ fi ń sun mọ́ra yín díẹ̀díẹ̀. aláràfà mi. ìwé aláràfà yà. ẹ dá mi lóhùn. ẹ bá wù àbàjẹ́ náà gbogbo orí ibú tó lúkálùkù ṣe alọ́kó sọ́lọ́run lọ́rùn kó forí jìn á ní. ẹ má tó fi kún bínú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin ẹni náà tẹ́ẹ̀tù rówó mu sìgá ní Mẹ́kà wá àṣìṣe ń yaba kó máa yà lọ lókùn sí. ẹ má wù àbàjẹ́ ní Mẹ́kà iṣẹ́ la fẹ́ lọ ṣe ẹ tẹ̀lé mi tó bá dásìkò kẹ́ ẹ kó lọ nù Káàbà ẹ kó lọ lè tọ́ ìfín wọlé àkìfín wọ́n kẹ́ ẹ sèjú ẹ lọ takú sí Ọlọ́run lọ́rùn. ẹ
ìtakùsọ́lọ̀ lọ́rùn. wọ́n bá ní ọ̀wá ni wàá sùn ọ́ lórun kọ́ wàá sùn ẹ̀ẹ̀kan tí mo wá ọ̀lẹ́mọ̀ wà mí mọ́tò fi kú. Allahu akbar. ẹ ṣe iṣẹ́ tààrà tí ẹ bá pàdé ọmọ nítorí náà ẹ mà ní kọ́ bá ní ẹ mọ̀ níbi iṣẹ́ tààrà àbí tó bá pàdé ọlọ́fà létí Kaaba la ilaha illallah tí ẹ bá rí ọlọ́fà létí Kaaba ẹ ní pọ́ bá ní ẹ̀yin náà rí ẹ ní sọ pé ọba ní tí ọlọ́fà bá ń ṣe iṣẹ́ báyìí anima kimi ọba kọ́ ẹ ọ̀rọ̀ ọba kọ́ mú fún ló dúró níwájú rẹ báyìí. wala fusuqa. tí a bá sì lọ Mẹ́kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ mi mo fẹ́ jòkó nù. tí a bá lẹ lọ Mẹ́kà ní náà ẹ má ṣe pò kí lọ torí kan ní yín kírun. bẹ́ẹ̀ bá dọ̀n tẹ̀ ní kírun ziyara lẹ́ẹ̀ mọ̀ ṣe ká ẹja lọ bí òkè lójú méjìlá ẹja lọ wo kinní kan ẹ má wòran òfò. àmì kírun o ẹlòmíì kírun. bí a bá dé Mẹ́kà àfẹ́ lọ jídà oko àfẹ́ lọ kinní kan àlọ́lẹ̀ àfẹ́ lọ rajà àràálẹ̀ kí ni ẹ ń tà lọ́n tí o sí Nàìjíríà àfàìlówó lọ. owó tẹ náà máa jẹ tó ọba rẹ tó ọba dákú wọn ì dákú ṣe ní Mẹ́kà wọn ti kírun sí ọ̀la akọ́ tó jí. kò pẹ́ ẹ̀ ọ ti lọ́nu fíán kọ́mọ jínu sàárè lókù. ìyẹn dákú ṣe ní Mẹ́kà wọn palẹ̀ rẹ̀ mọ́ nísìnyí. àti yóò máa nọ́bí òwá mọ́. ẹ má ṣe pòkì lọ́hùn ẹ tẹ̀lé mi ẹni pòkì bíi kíni kẹwàá lẹ kún Káàbà ẹ tún dọ́rọ̀ lọ́rọ̀ lẹ̀ èyí lẹ wá ń sọ orí ibùtẹ̀ gbàgbé sí Nàìjíríà kílẹ̀ tó mú dání fún wàlá jìdáàlà. wàlá jìdáàlà wọ́n fèsì ọ̀rọ̀ yìí ẹni tí a bá taari ní Mẹ́kà lájìdáàlà kò sí ọ̀sẹ̀ tì mí èmi náà tí ọ padà ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bẹ́ẹ̀ bá tì ọ́ máa bá tì ẹ lọ kì í ṣe kó wá dùkúkú lẹ́sẹ̀ Káàbà igbó ó pọ̀ èwo lẹ́sẹ̀ wèrè ẹsẹ̀ lọ́lọ́ jàbọ́ ọlọ́sìn lọ́hùn. àtúnyẹ̀ bá nàbí ọ̀wá. bọ́ọ̀lù ọ̀yọ́mọdé. wa ma taf'alu min khayrin ya'lamuhu Allahu wa tazawwadu fa inna khayra zadi taqwa. ẹ wá múra tí ẹ bá lọ Mẹ́kà ẹ jẹ́ lọ Mẹ́kà ní náà. tí ẹ bá lọ Mẹ́kà owó kú òun lé tán ẹ má jára lé ó ṣépèlé yín kẹ́hìn bá sọnù ẹ perfect ilé dáadáa ẹ̀yin ìyàwó mi owó àpò ìbọkàn ni kódà níjọ́ ọdún léyà ẹran ní ẹ mẹ́mọ̀ ojú ará àdúgbò kẹ́tó jẹ ẹran rèé. ẹ̀yin ọmọ mi owó aṣọ ọdún yín ni ọlọ́ọ̀jì ẹ̀ka àmín. àmọ́ ìmúra kalẹ̀ tó ga jù ní kẹ́bẹ̀rù Ọlọ́run ẹ̀gbọ́n tí ń wí ẹ̀yin obìnrin ẹni náà bọ́kọ̀ rẹ̀ ò bá tì mọ̀ pọ́n lọ Mẹ́kà lọ́kúnlẹ̀ kan sọ fún lóru òní sọ fún kọ́ ọba sọnù náà sọ fún ọmọ yín rán mi Mẹ́kà ó là fẹ́ rìn o àárín wọn níbo lẹ́nu lẹ́ẹ̀mọ́ gbọ́ tó bá yá watch out ìyá ló ń lọ jẹ lọ. èyí máa sọ ni àti yóò bá nàbí òwá mọ́. sallallahu alaihi wasallam. kábíyèsí torí mi ilẹ̀ àjọyọ̀ ń dára wá ń sìn ẹjọ́kọ́ láti mú ìdí ìbéèrè tí a béèrè ẹbí mi ẹni bò láti ṣe ní Mẹ́kà. bó láti ṣe Mẹ́kà. ẹ dá mi lóhùn dáadáa. bó láti ṣe. watazawwadu. watazawwadu fa inna khayra zadi taqwa. wa yanbaghi an yaltamisa rafiqan salihan. Allah. salihan. wọ́n ti yàn bá dé Mẹ́kà ọ̀rẹ́ gidi ni ọ̀yàn. ọ̀rẹ́ bíi Olúbàdàn tí o fi Kùránì kíké yí Ọlọ́run. òní jí ọ sùn àwọn bọ Olúbàdàn sọ̀rẹ́ ọ sùn ọ̀rọ̀ gbọ́dá sí i ọ̀rẹ́ bíi sọ́ọ́ lébọ̀ tí wọ́n lọ yà ẹja gbìyànjú èmi ò ní ẹ má lọ́rẹ̀ Mẹ́kà o ṣùgbọ́n rántí ẹni tó rán ọ wá rántí wàhálà tí wọn náà ṣe má bàa rẹ̀ ń ṣẹ́jẹ́ ẹ̀yin obìnrin sì lábẹ̀ níbi èyí o ọ̀rẹ́ burúkú ń bẹ ní Mẹ́kà tààrà tẹ bá rán àmì ìṣẹ́ máa múra báyìí gbogbo ohun tí ẹ wọ̀ wọ́n ṣe yẹ̀yẹ̀yẹ̀ ní Mẹ́kà báyìí pọlọ́lọ́ ẹ̀ tún wá sọ̀fò nílẹ̀ yìí ni ọ̀rẹ́ gidi ni ẹ̀yàn lọ́hùn ẹ̀yìn tẹ̀ lọ Mẹ́kà ọ̀dà mi lò ọ̀rẹ́ kí ni kí ló dé tó dún wájú yín mi á fàrù ọ̀rẹ́ gidi ni ẹsẹ̀ kí ni jàmá ni ẹ̀yàn lọ́hùn ẹ̀ dá mi lónìí ọ̀rẹ́ tó ṣe pé yóò máa rọ inú kó dáadáa ní ẹ̀yàn ọ̀rẹ́ tẹ́jọ síntẹ̀sù bá àjọ tẹ́jọ máa fa 1 million because Mẹ́kà tẹ rí gbogbo yẹn kí ó lọ tí ó tún lọ ẹlòmíì ẹ̀ka tí ó lọ láyé rẹ̀ nù ẹ má jẹ́ kàn yín ó ṣòfò ẹni kìlọ̀ lẹ́ẹ̀kejì muhibban lil khairi
ọ̀rẹ́ tó fẹ́ràn dáadáa ní ẹ̀yàn tẹ́jọ́ máa ṣe dáadáa kì í sọ̀rẹ́ tẹ́jọ́ máa dìmú tẹ́ máa jà lọ. kábíyèsí wọ́n tún ní mu'ayna lahu ẹni tí ó máa ràn ọ́ lọ́wọ́ tí ó fa ọ lápá yàtọ̀ lọ sí tàwọn fún tòru ó yá yàtọ̀ lọ sí tòru náà. gbogbo ọ̀n tí a bá mi gbélé Mẹ́kà tí mo lọ kẹ́yìn wọ́n ní yé ayéwo náà wà èyí ọ̀dọ̀ mi ló ń wà bá ti tàǹpà wúyàn ó ti dìde. ó dìde nù nsonso ń wà lọ́dọ̀ ajé ń bọ̀ ọ̀dẹ ó yá máa yànnà fìlà lọ. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tó bá rí oore tó rí gẹ́gẹ́ bí pẹ́ńtẹ́ yẹ mu Ọlọ́run lè má fún ní mi mọ́. Allahu Akbar. ẹni tó ràn yín lọ́wọ́ lórí oore ni tẹ́ ẹ̀ níjọ sùn kí ló fẹ́ máa sùn fún ní Mẹ́kà. kí ló fẹ́ sùn fún. kọ́ bá a sùn lójú ọlọ kọ́ lè bá a rí yọnu Ọlọ́run ẹ̀ dá mi lò dáadáa òkò tí wọ́n sì máa jù àkọ́kọ́ àkójù wàhálà nábì jù bí ọwọ́ 9:30 láàárọ̀ lójú ẹ̀ẹ̀kejì àtẹ̀kẹta nígbà tó rùn bá mú Allahu Akbar. bánabi ṣe lẹ́ ni ẹ ṣe lẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe lẹ́ nínú òrùn. nínú òrùn ń ta ẹ̀yin ará Ògùn mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni bánabi ṣe lẹ́ ni ẹ lẹ́ bó ṣe lẹ́ ni ẹ lẹ́. jóòrùn pa ọlọ́pọlọ jẹ́ kó rùn. ó ní ilẹ̀ ń jómi ṣá ilẹ̀ ń jómi lẹ́sẹ̀ ṣá nǹkan ń ṣe ọ́ kó máa ya àǹsọ́bà náà kó máa ya lọ́ba ẹ tẹ̀lé mi báyìí níbi ṣe lẹ́ ni ẹ ṣe lẹ́ bẹ́ẹ̀ ni kẹ́sì lẹ́. ẹ tẹ̀lé mi abẹ́ tẹ̀lé mi ni n tẹ́ fi lọ́kùnrin ò gbọ́dọ̀ dé fìlà sórí àgbọ́dọ̀ wọ́n pa afẹ́ yẹ̀yẹ́ ara wa fọlọ́ ni kí àlùbáríkà ò lè sọ̀kalẹ̀ sí alórí tába ti lè gbé hara mi báyìí ó tán ọjọ́ rẹ̀ lẹ̀ fọlọ́ nù aṣọ tá a dàbora aṣọ tá a bá kú bẹ́ẹ̀ ṣe sí àná Allahu Akbar. èmi lè fi ń ṣe àwọn mi ò dé mu náà báyìí wọn mọ̀ sẹ́nà rẹ̀ ẹ̀dẹ́mú Mùsálífà wọn ò ní lè fẹ̀gbẹ́ kalẹ̀ fọlọ́ sẹ́bẹ̀ ní ká lọ gbóra mọ́lẹ̀ fọlọ́ wọn bá ní káfíń náà tí bàbá kú bá ṣe máa gbóra mọ́lẹ̀ ló yẹ pẹ́. tẹ́wọ́n dé Mùsálífà tẹ́ tó bá jí lóru tó wọlé bẹ́ẹ̀ yẹn ṣe sùn lọ báyìí ọ̀ sì náà tẹ́lẹ̀ kìyàmá. Allahu Akbar. àwa ṣe funfun lọ Allahu Akbar. Allahu Akbar. àti yóò bá anábì wá jẹrẹ. sallallahu alayhi wa sallam. parí ọ̀rọ̀ rẹ̀. wattaquni ya ulil alibabi. anábì wa gbà wá. anabi gbà wá. ó ní kò sí owó téèyàn lè ná síbi tó Ọlọ́run tó lè dùn mọ́ lọ bí owó tẹ́ bá yẹn yàn Mákà. Allah. àbò owó tẹ́ bá mú lọ sí Mákà because ààyè ló ga jù láyé. ayé ló ga jù láyé. kí wọ́n sọ̀rọ̀ Madina díẹ̀ dámilò. wattaquni ya ulil alibabi. ẹ kú Madina ẹ̀yin tẹ̀ lọ Mákà ní náà wọ́n lẹ́yìn tí ẹ kú Madina bá kó sí ní mú báyìí tó wá gbà sí orí àrùn kògbóògùn 100 ní òkúra rẹ̀. Allahu Akbar. àrùn kògbóògùn bẹ́ẹ̀ni tí wọn ò rí tọ́jú mọ́. tí wọn ò rí tọ́jú ní eruku Madina tó bá ilé fẹ́ sí yẹn ní mú tó bá ilé lọ́nù ara rẹ̀ báyìí àrùn tẹ́tí ni yóò pa ọ́ yóò sì kúra rẹ̀ njọ́ náà. hani'an liman zara khayral wara. bẹ́ẹ̀ni ẹgbẹ́ eruku Madina sórí. hani'an liman liman zara khayral wara. gbogbo ẹ̀dá tó bá lọ kí anabi Muhammad hani'an ọmọ kú oríire. ọmọ kú oríire. liman zara khayral wara. wa hatta ani nafusi awzaraha. man zara qaburi wajabat lahu shafa'ati yawm al-qiyamah. Allahu Akbar. kí n ráyè ṣàdúrà fún yín. anabi lẹni náà ẹni náà tó bá wá bí sàárè mi. tó débi sàárè mi. ẹ yòǹbó rẹ jèrè. sallallahu alayhi wa sallam. tó ṣe kí ni jama. tó wá síbi sàárè mi. tó wá kí mi síbi sàárè mi wajabat lahu shafa'ati yawm al-qiyamah. la ilaha illallah. anabi ní kí n ṣìpẹ̀ rẹ̀ ó di túláàsì jẹ́ al-qiyamah. fa inna saadata. ẹ jẹ́ lọ́mọ́kàn nínú sẹ́ẹ̀rí tẹ̀ bá ti ń bọ̀ tẹ̀ ń bọ̀ àwọn afáàyàn yóò sọ fún yín níbi tí wọ́n ń ṣe ànábì sí gangan ẹ̀ ti tán ọlọ́pàá ó ti pàpọ̀ ìpọ̀ mùsíbà ń bẹ̀ bẹ́ẹ̀ni tó pọ̀ ń bẹ̀. wọn ò fẹ́ kẹ́ dabẹ́ wó ni ibi tá ànábì wà nù tó bá ṣe pé inú lọ gbà wọlé ó ti rí lọ́dọ̀ níbẹ̀ òórùn tùràrí tó wà láàrin ó yàtọ̀ sí gbogbo táyé Allahu Akbar. ànábì náà ní irun jáde o. Allahu Akbar. ọ̀gá làálí àlàálí